ẹ káalẹ́ gbogbo ilé. Mo kí yín o, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀yin ọ̀rẹ́ mi, ẹ̀yin ẹ̀gbọ́n mi, ẹ̀yin àbúrò mi, ẹ̀yin àwọn ọmọ mi, ẹ káalẹ́, a kú ọdún, a kú ìyèdún, a dúpẹ́ pé oníṣojú wa. Máa ka speech mi ní òyìnbó, ṣùgbọ́n kí n tó kà á, mo fẹ́ kí ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó mú ọjọ́ òní wáyé. Pàápàá àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ ṣe tán yẹn, a lè rò pé wọ́n ṣe ń ka Yorùbá yẹn, àwọn ò pé kò clear, ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ mọ bí wọ́n ti ń bọ̀. Nígbà tó ṣe pé wọn ò tiẹ̀ mọ bọ́tẹ̀ ṣe lè pé alphabeti kan ní Yorùbá, nǹkan tó ń kà yẹn ó lè má jáde dáadáa sí yín, but they have the clear understanding. Nǹkan tá a lè ń kọ́ nílé Yorùbá, ẹ̀kọ́ Yorùbá náà ni pé kí wọ́n lè ka ẹ̀kọ́ yẹn, kọ́ lè understand, kọ́ lè kà á, bẹ́ẹ̀ kọ́ lè sọ ọ́. Ẹni tí wọ́n ti ń gbìyànjú díẹ̀díẹ̀. Nísìnyí a ti ní level 1, level 2, level 3. Tí ẹ bá ní ọmọ kéékèèké tí ẹ bí wọn sí Canada, nǹkan tá à ń ṣe lónìí torí tàwọn ọmọ yìí ni o. Torí pé kí ni àwa gbọ́ Yorùbá, òun là ń sọ yìí. Amúra bí Yorùbá, àmọ́ ìṣe Yorùbá, àmọ́ bá ṣe lè kíra wa ní Yorùbá. Ṣùgbọ́n àfẹ́ kí àṣà Yorùbá parun. Àwa ń kọ́ àwọn ọmọ yìí tí ẹ bá mọ iṣẹ́ tí à ń ṣe kí àwọn yìí tó lè ṣe nǹkan tó ń ṣe lálẹ́ yìí. Ẹni pé many hours la put sí to get their attention, to get their interest. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òbí yìí tí ẹ fi àyè tá ẹ fara jù láti jẹ́ káwọn ọmọ yín kọ́ Yorùbá. Tí a bá rí nínú wa lálẹ́ yìí tí a ní ọmọ kéékèèké nílé, ẹ jọ̀ọ́ ẹ darapọ̀ mọ́ wa. Ẹ wo kíní tó wà lórí tébù wa àtàwọn flyers à ń ṣó yẹn. Ẹ rí bí sẹ́ ṣe lè join YFC through Yorùbá membership. À ń retí yín, sáà yìí ó ti parí. A tún máa bẹ̀rẹ̀ sáà míì ní September, bí school year náà la fi ràn ẹ̀. September to June. Ẹ jọ̀ọ́ open house wa máa wáyé ní August. Ẹ darapọ̀ mọ́ wa, ẹ wá kọ́ nǹkan tá à ń sọ níbẹ̀ kí àwọn ọmọ yìí kí wọ́n lè máa gbé èdè wa lárugẹ. Òun náà la ṣe parapọ̀ sí bíbá ìlànà yìí. Ẹ ṣé. Now I'll go to my president's speech. Good evening, everyone. Ẹ kú alẹ́. I am the happiest person here tonight, and the reason is not far-fetched. As it is written in the Holy Book, the Bible, Numbers 31, verse 49. Your servants have counted the shoulders under our command, and not one is missing. We all remember the past few years when COVID-19 pandemic disrupted the entire world's activities, and our Gala night was affected for 2 consecutive years. At the end of the unprecedented pandemic, we counted ourselves, and none was missing. Please put your hands together for the Lord. None was missing, and we all knew what happened. When we gathered last year at our previous venue, the hall could barely contain us as we all came out in full force to give thanks to God and to celebrate together. The gathering of last year gave birth to the bigger venue we gathered here tonight. A big thank you to all our various committees, volunteers, sponsors, and supporters. Without everyone's support and hard work, this event would have been a futile effort. Our plan was to host 1,000 guests. Unlike last year, when we were sold out as quickly as we could, this year took great effort to market, to promote, and to sell tickets. We were all over social media handles with jingles, flyers, word of mouth, combing everywhere in the community to market tickets. Some of the reasons responsible include inflation, which have crippled our discretionary buying, which also results in raising the ticket fee to break even. But everyone worked hard and pulled the community together. Can we please put our hands together again? Ẹ ṣeun púpọ̀.
I also appreciate our Parents Association, Nigeria Canadian Association of Calgary, and the other affiliates, as well as our board of directors, current executives, and our general members for your commitment and selfless efforts to constantly raising the bar of this association. It is a well-known fact that Yoruba is a pace setter in the community. Tonight is going to be one of the unforgettable nights. As usual, we have lined up a series of engaging entertainment and performances. Relax, enjoy the good food and the live performance, DJ music, and all other performances. Please do not forget to patronize all our vendors. We have them across the room. Go there, patronize them, and encourage them. Thank you, thank you, thank you. Ecuador. Yewande o, máa gbóhùn lẹ́nu mi bẹ́ẹ̀ni. Ààrẹ gbogbo ọmọ Yorùbá pátápátá ti ìlú Calgary. Aya wọn ní Jẹ̀bú-Ilé. Mo ní kí n sáré pé wẹ́rẹ́ kí n ṣe wàrà jẹ́ Jẹ̀bú-Ilé bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú eré níwà. Torí tó bá mú Jẹ̀bú àwọn ẹni tẹ̀ ní wíníwíní. Wọ́n bá mú Jẹ̀bú àwọn ẹni tẹ̀ ní wíníwíní. Wọ́n bá mú Jẹ̀bú àwọn ẹni tẹ̀ lágbẹ́lẹ́ alágẹmọ ọba alágẹmọ àbíjọ́ wù. Kò sẹ́ni tó gbẹ́gun wa gbọ́ òbára nìjọ́ sí bàbá ta lọ tó gbẹ́gun wọn gbọ́ orí ẹ̀fọn abíjú Ìjẹ̀bú tó fọkọ̀ ẹ̀ ṣàfihàn. Ẹ̀yin lọ́mọ aládìyẹ ògbógbó òǹbágà ọmọ àtìyẹ́ bàlọ́kù aró òrógùn aró òǹbàtìyẹ ẹ̀yin lọ́mọ ó ṣe ní ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀mọ́ ohun tó ń pa ní òde kú dúdú ní ẹ̀yin Ìjẹ̀bú ọmọ bẹ́sẹ̀ pupa tó ọmọ bẹ́sẹ̀ ò sí ilé ẹ̀yin lọ́mọ kárẹ́ ẹ̀yẹ kárókò ẹ̀yin lọ́mọ kárókò ẹ̀jẹ̀ ti lọ ẹ̀yin lọ́mọ olówó ṣẹ̀ǹbáyé lọ́wọ́ òun tó dowó ẹ̀mọ́ ìran Ìjẹ̀bú ló bá bá náwó dọ́là lọ́jọ́ sí fóònù tó dé òyìnbó tó dé owó àwọn akọ̀ jọjọ lọ́bí ní kékeré Ìjẹ̀bú owó ní àgbà Ìjẹ̀bú owó dúdú Ìjẹ̀bú owó pupa Ìjẹ̀bú owó ọkùnrin Ìjẹ̀bú owó obìnrin Ìjẹ̀bú owó ọmọdé Ìjẹ̀bú owó Ìjẹ̀bú ìṣara Ìjẹ̀bú ni Ìjẹ̀bú àbọ̀wò Ìjẹ̀bú ni Ìjẹ̀bú òde Ìjẹ̀bú oko ni gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ lọ́wọ́ lóko wọn ẹ̀kọ́ nílé òwúrò wọ́n ṣe ní kékeré Ìjẹ̀bú owó ni owó ni àgbà Ìjẹ̀bú owó ni owó lébà máa bàjẹ́ ìrẹ̀lẹ̀ ọmọ alárẹ̀ o máa bàjẹ́ ìrẹ̀lẹ̀ ọmọ alárẹ̀. Please put your hands together for the president of the YFC. Thank you so much, ladies and gentlemen. Thank you so much, Madam President. God bless you. Okay.